King Dr. Saheed Òṣùpá àwọn pípù yìí ó pààyàn sí yín lọ́rùn o, àwọn pípù yìí ó ṣèyàn léṣe sí yín lọ́rùn. àwọn bọ́ìsì yìí wọ́n náyìn ilẹ̀ ní káwọn ọmọ owó èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta kiri, wọ́n náyìn ilẹ̀ ní káwọn mú èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta. Tí wọ́n bá mọ̀ mú èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta àbí tí wọ́n ṣe èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta tí wọ́n ṣe mí léṣe, ọrùn yín yọ wá, orúkọ yín náà ni wọ́n máa bo orúkọ yín jẹ́. ẹ má jẹ́ kó pààyàn sí lọ́rùn, ẹ má jẹ́ wó ṣèyàn léṣe sí lọ́rùn o. ihun tí Ọlọ́run fi hàn mí òun ni mo jẹ́, nítorí pé àgbékalẹ̀ bí mo sì gbé kalẹ̀ ó lè jọ pé òun ní ń bí gbogbo èèyàn nínú. Àgbékalẹ̀ bí mo sì gbé kalẹ̀ àmọ́ bára sí ta mí, torí inú ẹni tó nífẹ̀ẹ́ yín jù King Dr. Saheed Òṣùpá, ẹni tó nífẹ̀ẹ́ yín jù èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta ni. mo fi ẹ̀mí mi búra, ohun tí mo rí nìyẹn. ẹ mọ̀ wà tó bá ti pé ẹ̀yin lẹ ní kó ọmọ wá mi kí, ẹ sọ̀rọ̀, ẹ jáde síta kẹ́ ẹ sọ̀rọ̀ wípé kó ọmọ wá mi kí mọ́. tẹ bá fẹ́ rí èmi àlùwárà kí ẹ̀yin fáìtì mi, wàláì mo fi ẹ̀mí mi búra, mo fi jẹ́ kẹsùn Ọlọ́run búra, máa wá bá yín níbi tẹ bá wà, gbogbo ohun tẹ bá ní kí n fi búra lérí ohun tí mo rí yẹn ni màá fi búra, kò sí ohun tí n lè fi búra. Tí wọ́n bá búra tẹ́ ohun tó bá wù yín kẹ́ ṣe fún mi, bí tó bá wù yín kẹ́ gbé mi lọ. àmọ́ ohun tèmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta tọ́lọ́run fi hàn mí òun ni mo sọ, nítorí ìfẹ́ kú yín, ògo ni yín, ògo yín ò sì bọ́lọ̀ wọ mi láyéláyé, ìràwọ̀ yín ò bọ́lọ̀ wọ ọkùn, ẹ bọ́lọ̀ kú kò òjijì láyéláyé. Ọlọ́run ò sì ní járí pẹ̀lú ògo ọgbọ̀n ọdún gbọ̀ngbọ̀n òkè gbọ̀ngbọ̀n ogún ọdún gbọ̀ngbọ̀n òkè gbọ̀ngbọ̀n ilé ẹ̀mọ̀ sọ̀pọ̀ ọdún láyé ni. àwọn pípù yìí wọ́n ti fẹ́ ṣèyàn léṣe sí yín lọ́rùn. orúkọ yín náà sì láyé ọmọ dárúkọ káàkiri tó bá ṣe mí léṣe o. King Dr. Saheed Òṣùpá jáde kẹ́ sọ̀rọ̀ tó bá ṣe pẹ́yìn lẹ ní kó ọmọ wá mi kiri, ẹni kó ọmọ wá mi kiri mọ́, ẹ̀yin fáìtì mi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta máa wá búra, máa bá yín bí tẹ bá wá, máa wá ṣe búra fún yín lérí ohun tí mo rí yẹn. ohun tí mo rí tọ́lọ́run fi hàn mí tó dá mi lójú ni. mo sì mọ̀ pé ó jí sí Ọlọ́run, àkàndá Ọlọ́run lẹ́yìn náà, Ọlọ́run ó ti fi nǹkan náà hàn yín. àmọ́ kò yí ọ̀pọ̀lọpọ̀ tó kẹ́ ń sọ ohun tó wù wọ́n, kí tó kẹ́ ń sọ dáadáa, kí tó kẹ́ ń ṣépè lẹ́nu kiri. tí wọ́n nífẹ̀ẹ́ yín tó wá ní èmi àlùwárà kí mo nífẹ̀ẹ́ yín jù, ó fi Ọlọ́run búra, kì í ṣe pé bóyá ọ̀rọ̀ kìíní. tẹ bá dérí fóònù mi tẹ́ ń tu gbogbo mísíkì tẹ́ bá ń bẹ ojú mísíkì Saheed Òṣùpá lọ, orin yín lẹ́lẹ́ bá ń bẹ. King Dr. Saheed Òṣùpá ẹ sọ fáwọn tí wọ́n ń wá mi kiri, tó bá ti pẹ́yìn kọ́ lẹ rán wọn, ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀, ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ̀yin ọ̀rẹ́ wọn ń sẹ́, kọ́mọ́ ṣèyàn léṣe sí yín lọ́rùn o, kọ́mọ́ pààyàn sí yín lọ́rùn o. King Dr. Saheed Òṣùpá ìrọ̀kú sí yín o, tó rẹ̀ ní kúkú òjijì o, pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀sìn ní ríkú ọmọ ẹ̀ ní ríkú aya. àmọ́ ohun tí mo rí kẹ́ lè fi ṣe sàárà, ìgbà tí ń nẹ́ni tí ó súnmọ́ yín lọ́dọ̀ tí mo lè pè tí ń fi ṣàlàyé fún, kọ́ bá ń ṣàlàyé fún yín ní pé kẹ́ fi ṣe sàárà, iná ẹ̀ ni mo fi ṣe ohun tí mo ṣe hùn, ni mo fi sọ sáyé tí ń bọ̀ lọ wá rí nǹkan kí n mọ̀ sọ. ṣé tá burú bá ṣẹlẹ̀ láwàṣẹ̀ mọ́ sọ pé àti ti rí nǹkan yẹn àṣọ o. àwọn tí wọ́n mọ̀ ń rí, ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ ń rí aburú sí yẹn, tẹ́ ẹ̀ ní sọ tó ṣe pé ó dìgbà tí aburú yẹn bá ṣẹlẹ̀ tán lẹ́ẹ̀ tó máa ń sọ pé àmọ́ sì ti rí kinní yẹn, kò ní dáa fún gbogbo yín, kò ní dáa fún gbogbo ẹ̀yin ẹ̀dá bẹ́ẹ̀. èmi èsì ẹ̀dá bẹ́ẹ̀, tí mo bá rí nǹkan sí yẹn bójú oore ni màá sọ, yóò sì rí bẹ́ẹ̀. bó bá jẹ́ nǹkan mìíràn ni abọ́lọ̀ sọ́kẹ́ ni yóò ṣe sàárà. ohun tó jẹ́ kí n sọ ní ìfẹ́ yín ni mo ní, ìfẹ́ tí mo ní sí yín ló jẹ́ kí n sọ. mi ò ro kúrò yín, ẹni ó bá ro kúrò yín yóò kú tọmọtọmọ, yóò kú tayàtayà. mi ò ro kúrò yín wàláì. àlùwárà kí ọlọ́pàá mẹ́ta ó láwọn èèyàn wá wọn kiri, wọ́n ní Alhaji Saheed Òṣùpá ló ní kán gbóhùn wa. Alhaji Saheed Òṣùpá wọn mọ̀ rí tiẹ̀ rò, Alhaji Saheed Òṣùpá ò rí tiẹ̀ rò láti ibi síbẹ̀ yẹn. àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Alhaji Saheed Òṣùpá tí ọ̀rọ̀ yẹn dùn dénúdénú ni wọ́n jí sí ara wọn, bóyá láti kẹ́ ẹ́ nílò ní o àbí lákàn ti bẹ̀rẹ̀ sí àwọn ọ̀rọ̀ oríṣiríṣi. Alhaji Saheed Òṣùpá ò rẹ́ nìkan kan sí ọ, wọn ò sì lè rán yàn sí ẹ láíláí. tábà tí àwa gbégbèsè òfin ni wọ́n fi tọ̀ ọ́, kì í ṣe wípé wọ́n kàn ní ọ̀yá ẹ̀yin bọ́ọ̀sì ọ̀yẹ́ lọ ka mọ́lé. so wọ́n sì ló mọ̀ para rẹ, kò sẹ́ni kankan tí ó kọ́ ọ́. so tó wá pé ṣebí wàlíyà Ọlọ́run ni ọ́, ó sì níkan lára àwọn ògìṣẹ́ Ọlọ́run, ó ní ànábì kan nìwọ náà. so kò yẹ kí ànábì ó lè bẹ̀rù, so kò yẹ kó lè bẹ̀rù pé bóyá pé nígbà kan wá dé nísìnyí o, wọ́n rán níṣẹ́ ó dẹ̀ gíṣẹ́ yẹn. so ìjìyà tó bá wà ń bẹ̀ ó yẹ kó lè dúró jẹ́, so ó yẹ kó lè gbà wípé Jésù ṣàfihàn ẹ̀ lẹ̀ nígbà tó lóòótọ́ ń gbọ́ òya ó padà sọ wípé bàbá èyí ṣe tí wọ́n fi, so ó sọ̀rọ̀ ní lórí àgé àgbélébù. so ká ní lóòótọ́ ni ànábì Ọlọ́run ni ó, wàlíyà ni ó, gẹ́gẹ́ bó ṣe ń sọ, ó yẹ kó wọ náà lè ṣe kíni, kó lè gba ìyà abẹ tí ìyà abẹ bá dé lóòótọ́, kó lè sọ pé yes ó fara mọ́ àyà ara nǹkan tí ó wá ṣe láyé ni. àlùwárà kì í tí ẹ̀jọ́ dọ̀là náà kẹ́rù tó máa bẹ̀ ẹ́ ìbọ́là ń tẹ́
òní ní 9 òní ní Friday ọ̀la ní 10 tí ó dá so a sì mọ̀ pé aburú ní ṣẹlẹ̀ Alhaji Saheed Òṣùpá so yóò dọ̀la so àwọn ẹnìkan kan ò dẹ̀ wọ́n dépẹ́ kiri wọ́n kàn wọn kò ti di celebrity dandan nìkan máa ń wá ilé ẹ̀ kiri Saheed Òṣùpá wọn rẹ̀ nìkan kan pé kán wá wọ́ ẹ wá o pé kán lọ gbé àbí kán lẹ̀ àbí kán pẹ́ o so kò yẹ kó wá bẹ̀rù bóyá àwọn kan pọ̀ tàbí kíní kan so Alhaji Saheed Òṣùpá kọ́ ló rán yàn sí ọ o ọba orin ò rán yàn sí ọ o àwọn olólùfẹ́ kan náà kàn lè jáde ẹ̀yin tẹ̀sí ń wá kiri ọba orin ò rán yín sẹ́ o bọ́ba orin bí Saheed Òṣùpá bá wí ó ní bí wọ́n ṣe bá wí fúnra wọn wọ́n lè fòfin tó ẹ mọ́ jíṣẹ́ ẹ̀yin tẹ̀ ń wá kiri tá ń rán yín sẹ́ iṣẹ́ tí mo rán yín ilẹ̀ ń jẹ́ kiri sóṣùpá rán yín sẹ́ abẹ́jẹ́ fámílì Òṣùpá tó fún díẹ̀ yìí Alhaji Saheed Òṣùpá ò ránṣẹ́ o kò jẹ́ bó ṣe jẹ́ o fíìmù kan bẹ lórí YouTube Ògo Bariga ẹ bá wa wò nítorí Ọlọ́run fíìmù yẹn dùn ìpínlẹ̀ ilẹ̀ tí ń wò yìí bákan náà ìkan náà tó wà ní YouTube ó ṣẹ̀ jáde ni tó sì dán bẹ́ẹ̀ wò nínú fíìmù yẹn ọkọ̀ arúgbó part 2 1 and 2 níbọ̀ 2 ti jáde báyìí ẹ lọ́ máa bá wa wò ọkọ̀ arúgbó àti Ògo Bariga ẹ lọ wo nǹkan tí Múyìwá Adémọ́lá tó fojú Ọdúnládé Adékọ́lá rí nínú Ògo Bariga ẹ wá lọ wo nǹkan tí àwọn Ìyàgbó kan àtàbẹ̀ní Agbọ́n tí wọ́n fojú Tósìn Ọládèyàn lẹ́nu bébébébé tán fojú ẹ̀ rí wọ́n sọ deke wọ́n sọ dodo ẹnu mi kò lè fi bẹ́ẹ̀ dùn lẹ́nu mi ẹ lọ wo fíìmù yẹn láti polówó ọjà yín náà níkànnì yìí 08067109598 kò jẹ́ bó ṣe jẹ́ o kò jẹ́ bó ṣe lóhùn ó jẹ́ ẹ ṣeun. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o lágbára Ọlọ́run bá Ifábùkọ́lá Ifá mi ìgbẹ̀rù bàbá mi kẹgbẹ́. bẹ́ẹ̀ ni o Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi ká lọ o sọ́dọ̀ àtàndá olórí àbọ̀là gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní ségidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun báwo ra rẹ̀ ràn kéde ojú kọjá nkárì wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gò ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣé o Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú péjú 1 sábò Ọ̀yọ́ Aláàfin telephone 08032834630 tàbí 0705288104 ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ kò ti ṣe bẹ́ẹ̀.